òun ni àwọn bíi mẹ́wàá tí mo nígbàgbọ́ pé ó yẹ kẹ́ ẹ fojú gan ní gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá tẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ tó jáde láyé. Mo lè sọ fún yín pé ibi tí mo fẹ́ràn jùlọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni ibi tí mo kàn ra sọ fún yín, nítorí pé bí ẹ bá ṣe ń dẹ ẹsẹ̀ débẹ̀ lẹ́ẹ̀tì máa gbúrò àwọn baba ńlá baba wa. Kí n fi àwòrán ọbẹ̀ hàn yín kò lè dàbí nǹkan tí mo feel my feelings. Ẹ káàbọ̀ sórí Abinibi, orúkọ tèmi ni Adetona. Tó bá sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ lórí ìkànnì Yorùbá pọ́nbélé ni a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun. La fi dá ìkànnì sílẹ̀ àti pè ní Abinibi. So tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, ẹ bá mi like fídíò yìí, ẹ subscribe sórí ìkànnì yìí, ẹ share fídíò yìí pẹ̀lú community tẹ́ wà yẹn, kò ná yín nìkan kan bó ti ń wù ọ́ mọ́. Lónìí àwọn ibi tá a máa sọ òun ni àwọn bíi mẹ́wàá tí mo nígbàgbọ́ pé ó yẹ kẹ́ ẹ fojú gan ní gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá tẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ tó jáde láyé. Ó dàbí pé ọ̀rọ̀ burúkú ni mo sọ, ṣùgbọ́n àwọn bíi mẹ́wàá tí mo fẹ́ sọ yẹn yóò gbà yín láàyè láti jẹ́ kẹ́ mẹ́ni tẹ́ jẹ́ kẹ́ tó jáde láyé. Ibi alákọ̀ọ́kọ́ òun ni ibi tí mo fẹ́ràn jùlọ. Mo sì lè sọ fún yín pé kò pẹ́ ni wọ́n ṣẹ̀ dálẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Àwọn ibi tí màmá sọ yìí, àwọn ibi tó wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó yẹ pé yóò jẹ́ kó lè rọ̀ yín lọ́rùn láti dé àwọn ibi tí mò ń sọ yìí fún yín. Tó bá sì jẹ́ pé òkè òkun lẹ̀ ń gbé, àwọn ibi tó yẹ pé tẹ́ bá wá sí orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbọ́dọ̀ dé dandan. Òun làwọn ibi mẹ́wàá tí mo fẹ́ sọ fún yín ní ilẹ̀ Yorùbá wa làwọn mẹ́wàá wà. Alákọ̀ọ́kọ́ ni wọ́n ń pè ní Randle Heritage Center. Mo lè sọ fún yín pé ibi tí mo fẹ́ràn jùlọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni ibi tí mo kàn ra sọ fún yín, nítorí pé bí ẹ bá ṣe ń dẹ ẹsẹ̀ débẹ̀ lẹ́ẹ̀tì máa gbúrò àwọn baba ńlá baba wa. Mo lè fi àwòrán àwọn ọbẹ̀ hàn yín kẹ́ ẹ fojú rí àwòrán àwọn ọbẹ̀, àbí kó jẹ́ pé ẹ ti máa ń rí àwọn ọbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ẹ̀rọ ayélujára Instagram àbí nǹkan kan, tàbí pé mo lọ bẹ̀ ní kòpẹ́. Ẹ jẹ́ kí n sọ fún yín, kí n fi àwòrán ọbẹ̀ hàn yín, tàbí pé mo fi nǹkan tí mo fi tí ara mi gbọ́ níbẹ̀ mo fi hàn yín, kò lè dàbí ohun tí mo lérò nípa bẹ̀. Ní eléyìí tí màá fẹ́ sọ ní English, nǹkan tí mo fi hàn yín kò lè dàbí nǹkan tí mo feel my feelings. Mi lè explain ẹ̀ nínú fídíò yìí. Tẹ́ bá dé Randle, yes, Randle Heritage Center ní Èkó, èbúté mẹ́ta ni Randle wà, and àwọn nǹkan tẹ́ máa rí bẹ́ẹ̀ náà ni mò ń display káàkiri ojú mo mọ àwòrán yìí, ṣùgbọ́n ìròyìn tá fojúbà òun ni Randle. Ẹlẹ́ẹ̀kejì tí màmá sọ òun ni Odua Museum and Hall of Fame tó wà ní Àjàkẹtàlélógún ní Cocoa House. We've been there together, right? Èmi àti ẹni tó wà ní ẹ̀yìn kámẹ́rà ẹ̀ àtijọ́ lọ síbẹ̀ rí. Mo sì lè sọ fún yín pé inú máa bí yín jáde ní Odua Museum and Hall of Fame ni. Màá ti lọ́bẹ̀ tó ìgbà 11. Mo dẹ̀ lè sọ fún yín pé the same feelings ni mo máa ń ní tí mo bá ti wà burn out, tí mi ò mọ nǹkan tó kàn tí mo fẹ́ ṣe mọ́. Òun ni mo máa ń lọ sí Odua Museum and Hall of Fame. Ó máa ń refresh mi lọ́pọ̀lọpọ̀, ó máa ń tún mi wí lọ́pọ̀lọpọ̀, and mo dẹ̀ fẹ́ sọ fún yín pé ẹ̀yin náà lè gbìyànjú àti lọ sí Odua Museum and Hall of Fame. Ẹ jẹ́ kí n sọ fún yín, nígbà tí mo lọ kẹ́yìn bóyá 300 naira ni mo san, mi mọ iye tó jẹ́ nísìn torí ó ti ṣe díẹ̀ tí mo ti lọ, bọ̀ ibi kejì tí mo fẹ́ràn jù láti lọ òun ni Odua Museum and Hall of Fame ní Cocoa House ní ìlú Ìbàdàn. Ibi kẹta tí màmá sọ tí mo fẹ́ràn jù lọ, tẹ́ pé ẹlẹ́ẹ̀kejì tí mo máa lọ, alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ lọ mo kéré gan, mi ò mọ̀ túmọ̀ nǹkan tí mo lọ ṣe ńbẹ̀, ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì tí mo lọ síbẹ̀ yìí mo fẹ́ràn nǹkan tí mo rí níbẹ̀ nítorí ó ní àwọn ìbéèrè tó pọ̀ tí mo fẹ́ béèrè tí mo máa padà lọ. Wọn ò gbà mí láyè láti lo kámẹ́rà púpọ̀ jùlọ nígbà tí mo lọ lẹ́lẹ́kejì tí mo sọ ní nǹkan bí ọdún 2 sẹ́yìn. Òun ni wọ́n dẹ̀ ń pè ní Ife Museum
tó wà ní ẹ̀gbẹ́ ààfin Ọọ̀ni of Ife gangan ní Ifẹ̀. Ibẹ̀ ni museum yìí wà. Ẹ máa rí oríṣiríṣi nǹkan tí ó máa jẹ́ kẹ́ béèrè ìbéèrè tí ẹ lérò rí, torí níbẹ̀ mo rí àwọn tiles kan tí wọ́n ṣe ń sìn, tí wọ́n ṣe nísìn lẹ́yìn ìgbà tí mo lọ síbẹ̀, tí mo dẹ̀ rí pé Olókun nílé tó ń ṣe ìyàwó Odùduwà ó ti ń fi àfọ́kù ìkòkò fi ṣe àwọn kinní tó jẹ́ pé tẹ́ ẹ bá dá ẹsẹ̀ lásán dé yóò máa ẹ jẹ́ kí n lo òyìnbó Gẹ̀ẹ́sì pé yóò massage ẹsẹ̀ yín dáadáa. Ẹ wo ìròyìn tàfojúbà ó ní Museum Ile Ife nílé tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ibi tí mo lérò pé ó yẹ kẹ́ ẹ dé. Ibi ẹlẹ́ẹ̀kẹrin tí mo wá fẹ́ sọ tí mo fẹ́ràn jùlọ ìlú Abẹ́òkúta lélẹ̀ wà, òun ni wọ́n ń pè ní Olusegun Obasanjo Presidential Library. Ẹ lè lo kámẹ́rà láwọn ibì kan náà níbẹ̀ ní Olusegun Obasanjo Presidential Library. Mo dẹ̀ lè sọ fún yín pé ṣùgbọ́n tẹ́ bá débẹ̀ á mú yín padà sí ìjọba Olusegun Obasanjo nílé tí ẹ mọ̀ pé president aláwọ̀kọ́ tó jẹ́ ìran Yorùbá òun ni President Olusegun Obasanjo. Wọ́n sì ní library nílé tó jẹ́ pé àkọ́kọ́ rú ẹ̀ ní ilẹ̀ adúláwọ̀. Mi ò mọ̀ bóyá mo right, but tó bá yẹ pé mo wrong ẹ bá mi kọ sí comment section. Yes, kò sí rẹ̀ ọ̀kan ní ilẹ̀ adúláwọ̀. Mo lè sọ fún yín pé tẹ́ bá dé àwọn òkè ìta bíi Amẹ́ríkà kankan lẹ́ tó lè rí another presidential library. Kò sí rú ẹ̀. Ẹ máa rí oríṣiríṣi nǹkan, ẹ máa mọ oríṣiríṣi nǹkan nípa decision making. Òun ni mo sọ fún yín yẹn. Ó jẹ́ ibi ẹlẹ́ẹ̀kẹrin tí mo nígbàgbọ́ pé ó yẹ kẹ́ ẹ dé. Ẹlẹ́ẹ̀karùn-ún òun ni mo pè ní Ọ̀ṣun Òṣogbo. Tó bá yẹ pé ojúlówó Yorùbá ní ẹ wá tí lọ sí Ọ̀ṣun Òṣogbo rí, Ọ̀ṣun Òṣogbo Sacred Grove tẹ́ ẹ wá tí débẹ̀ rí, mo doubt pé ọmọ Yorùbá ní Ọ̀ṣun State ní eléyìí wà nílùú Òṣogbo. Kò ṣe pé dandan ní kẹ́ lọ during festival. Tẹ́ bá lọ during festival fine, ṣùgbọ́n kì í ṣe dandan ní kẹ́ lọ during festival. Èmi ò tí lọ during festival rí, ṣùgbọ́n ọdún tá wà yìí gbogbo tí ń jẹ́ ti Elédùmarè máa lọ during festival. Mo máa ń lọ bẹ̀ láì ṣe during festival. Ibẹ̀ ni mo ti lọ lásìkò òjò rí, mo ti lọ lásìkò ẹ̀rùn rí, mo ti rí oríṣiríṣi. In fact mo ṣe fídíò nípa ìtàn Ọ̀ṣun Òṣogbo náà ní nǹkan bí ọdún 3 àbí 4 sẹ́yìn ní ilé tó wà lórí ìkànnì yẹn. Ẹ lè tẹ̀ kẹ́ wá tẹ geography sí, torí ìkànnì geography ní ìkànnì yẹn jẹ́ ní ìgbà náà. Ẹ tẹ geography sí, mo mọ̀ pé ẹ rí fídíò náà tí mo ṣe ní ìgbà náà. Ọ̀ṣun Òṣogbo jẹ́ ibi ẹlẹ́ẹ̀karùn-ún tí mo máa sọ fún yín. Ibi ẹlẹ́ẹ̀kẹfà tí mo máa sọ fún yín pé ẹ gbọ́dọ̀ dé òun ni wọ́n pè ní Funmilayo Ransom Kuti Museum ní ìlú Ẹ̀gbá ló wà ní Abẹ́òkúta. Mo dẹ̀ sọ fún yín pé museum yìí ó sọ púpọ̀ jùlọ nípa ìgbésí ayé ìyá Fẹlá, ló sọ púpọ̀ jù nípa rẹ̀. Ṣùgbọ́n nǹkan tó yẹ kí n fẹ́ràn museum yìí, ó sọ púpọ̀ nípa ipa ribiribi tí ìyá Fẹlá kó ní ìgbésí ayé àwa Yorùbá, pàápàá jùlọ ní àárín àwọn ará Ẹ̀gbá. Torí nǹkan tí ìwé kíkà sọ fún wa ní pé ìyá Fẹlá ló kọ́kọ́ wà lára àwọn tí ó kọ́kọ́ wa mọ́tò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ipa ribiribi tí ìyá Fẹlá kó ní ìlú Ẹ̀gbá ní ilẹ̀ Yorùbá ó ju pé òun ni obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ wa mọ́tò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ. Tẹ́ bá sì débẹ̀ mo lè sọ fún yín pé wọ́n yànnàná gbogbo àwọn ìtàn yìí fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ibi ẹlẹ́ẹ̀keje tí máa sọ ìlú Ẹ̀gbá náà ló wà, tó jẹ́ pé ó wà lára bí tí mo lè sọ pé kò popular rárá. Àwọn èèyàn kì í yabẹ̀. Ibẹ̀ ni mo dẹ̀ pè ní Orori Shodeke. Àwọn èèyàn kì í yabẹ̀. Mo dẹ̀ sọ fún yín pé Orori Shodeke agboolé yìí tẹ́ bá débẹ̀, ibẹ̀ ni Christianity kọ́kọ́ dé sí gbàrà nígbà tó dé tí Eric Townsend. Ibi tí Eric Townsend kọ́kọ́ lọ gbàrà nìyẹn nígbà tó ń bọ̀ láti Badagry, tó kúrò ní Badagry. Wọ́n ti kọ́ 4-story building, ilé alájà méjì àkọ́kọ́ tí mo lọ ní kòpẹ́kòpẹ́ ní ọdún tó kọjá tí mo sì fi hàn wá lórí ìkànnì yìí. Wọ́n ti kọ́ nígbà náà tó fi wá sí ibi kó tó di pé chọ́ọ̀chì àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà
wọ́n wá dálẹ̀ sí ìlú Ẹ̀gbá. Gbogbo ìtàn yìí lẹ máa gbọ́ dáadáa. Kódà nígbà tèmi lọ síbẹ̀ mo fojú gan ní Orori Shodeke. Ìtàn Shodeke wuni lọ́pọ̀lọpọ̀. Mo sì fẹ́ kí mo lérò pé màá lọ síbẹ̀ ní kòpẹ́kòpẹ́ again. Ó jẹ́ ibi ẹlẹ́ẹ̀keje tí mo fẹ́ràn jùlọ láti máa lọ. Ibi ẹlẹ́ẹ̀kẹjọ tí mo fẹ́ràn jùlọ láti máa lọ òun ni ààfin Aláàfin ti Ọ̀yọ́. Ó jẹ́ ibi tí mo fẹ́ràn jùlọ láti máa lọ. Tẹ́ bá mọ̀ dáadáa, mo ti ṣe oríṣiríṣi fídíò nípa ààfin Aláàfin. Mo sọ̀rọ̀ nípa ìyàwó Aláàfin, duties wọn. Mo sọ̀rọ̀ nípa àwọn tó ń bá Aláàfin ṣiṣẹ́, pàápàá jùlọ àwọn onílù Aláàfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sọ̀rọ̀ nípa laws ní ààfin Aláàfin. Mo sọ̀rọ̀ nípa Baṣọ̀run. Ààfin Aláàfin jẹ́ ibi ẹlẹ́ẹ̀kẹjọ tí mo fẹ́ràn láti máa lọ. Ẹlẹ́ẹ̀kẹsàn Ọ̀yọ́ náà ni máa mú lẹ́lẹ́ẹ̀kẹsàn. Níbi tí mo máa mú lọ́yọ̀ọ́ òun náà ń pè ní Oyo National Park. Níbẹ̀ lẹ ti lè rí ìtàn Ọ̀yọ́lé, torí Ọ̀yọ́lé ṣe mọ̀ pé Ọ̀yọ́lé ò tí ṣe lọ. Ọ̀yọ́lé ò tí ṣe lọ nítorí pé àwọn Fúlàní ti gbà ṣàkóso ní Ọ̀yọ́lé. Ní ilé tí mo rò pé ó dàbí pé ìran Yorùbá nǹkan kan ṣe wá. Ẹ má gbàgbé pé Ọ̀yọ́lé ni Ṣàngó wọlẹ̀ sí. Àwọn Fúlàní ló wá ń gba ìṣàkóso ní Ọ̀yọ́lé. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sì gbọ́ kọ́yìn òun ni pé ohun àlùmọ́nì tó ṣe kókó sí èèyàn bíi Elon Musk òun ni mò ń sọ fún yín yìí, ó wà ní Ọ̀yọ́lé. Ní eléyìí tí ẹ ní gbìyànjú láti rí bí ìgbà téèyàn kàn fẹsẹ̀ gbálẹ̀ báyìí lẹ́ẹ̀bà rí ohun àlùmọ́nì náà. mi ní sọ kó má dà pé mo tún expose Ọ̀yọ́lé mọ́. Mo sì lè sọ fún yín pé tẹ́ bá ṣe wèrèwèrè dé Ọ̀yọ́lé lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, àwọn Fúlàní tó gbé ìbọn dání láti Mali àti oríṣiríṣi ibi ní orílẹ̀ Senegal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n wà, ni wọ́n ń ṣe ìṣàkóso Ọ̀yọ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo sì lè sọ fún yín pé dreams àwọn baba ńlá baba wọn ó ti come true lọ́yọ̀ọ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ má gbàgbé pé àwọn náà pa Ọ̀yọ́lé run kó tó di pé wọ́n move wá sí Ọ̀yọ́ ọ̀rọ̀ níbi tí wọ́n wà nísìn. Kì í ṣe Ọ̀yọ́ yìí tẹ́ ń gbọ́ nísìn, òun ló wà ní history. Ibi ilé tó wà ní history ní Ọ̀yọ́lé tí mo sọ yìí, ó wà ní etí Ìgbẹ́tì ní Ọ̀yọ́ state ní Ọ̀yọ́lé gangan wà. Ó sì wà ní ẹ̀yìn Ìlọrin ní Ọ̀yọ́lé wà. So ó depend lórí ibi tẹ́ bá fẹ́ gbà wọlé ilé máa fi dé Ọ̀yọ́lé, ṣùgbọ́n a ti lose ẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo yẹn sọ yẹn. Nínú ìwádìí mi mo ṣèwádìí, wọ́n sì sọ fún mi pé Aláàfin ló máa ń ṣe ìṣàkóso Ọ̀yọ́lé, ṣùgbọ́n látìgbà tí Aláàfin ti kú òun ló jẹ́ kí ibẹ̀ wà gbayawo kó tó di pé àwọn Fúlàní wá gba ìṣàkóso Ọ̀yọ́lé. Ní eléyìí tí mo ní èròǹgbà wípé tí wọ́n bá jẹ́ Aláàfin tuntun míì òun kan máa yí padà, ṣùgbọ́n ẹ jẹ́ ká sì gbé yẹn sẹ́gbẹ̀ẹ́. Ibi tí ẹ ti lè mọ̀ dáadáa nípa Ọ̀yọ́lé, àwọn náà ní museum níbẹ̀. Òun ni Oyo National Park ní Ọ̀yọ́, current Ọ̀yọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ mọ̀ ní Ọ̀yọ́ state. Níbẹ̀ ni Oyo National Park wà. Ibi tó wà wọ́n ń pè bẹ̀ ní Ìṣokùn. Mo ti lọ bẹ̀, mo sì ti ṣe fídíò nípa ibẹ̀ rí lórí ìkànnì yìí. Màá fi gbogbo àwọn videos tí mo ti ṣe láwọn ibi tí mo ń sọ yìí, màá fi sínú fídíò yìí. Níbi tó kẹ́yìn tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá tí mo fẹ́ràn jùlọ, tẹ́kẹ̀ ibẹ̀ ni mo ti ṣe nǹkan tó le jù ní ilé ayé mi. Òun náà ń pè ní Erin Ijesha waterfall tàbí Olumirin waterfall. Mo dé Àjàkéje ní ìgbà tí mo lọ, ẹ̀mí mi fẹ́ bọ́. Mo ṣubú tó ó máa tẹ́ mi lọ́rùn kẹ́ lọ wo fídíò náà nítorí mi gbọ́dọ̀ máa fẹ́ra mi ṣe yẹ̀yẹ́. Kò tọ̀nà kí máa fẹ́ra mi ṣe yẹ̀yẹ́. Ṣùgbọ́n àwọn ibi mẹ́wẹ̀ẹ̀wá ẹ̀ ni mo ní èrò pé ẹ gbọ́dọ̀ dé gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kó tó di pé ẹ jáde láyé. Torí pé kí ni òun ni ó máa jẹ́ kí ẹ mọ ẹni tẹ́ ẹ jẹ́ àti bí ẹ ti ṣe tó. Ó wà lára àwọn ibi tí pàápàá jùlọ tẹ́ bá ní àwọn ọmọ kéékèèké, mo rọ̀ yín bó wá kéré ju ibi 3 nínú gbogbo àwọn ibi mẹ́wàá tí mo suggest fún yín yìí, òun ni kẹ́ ẹ lọ. Torí pé ó máa ràn wọ́n lọ́wọ́ láti mọ ẹni tí wọ́n jẹ́ gidigidi. Àwọn Gen Z wọ́n ní ìbéèrè tó pọ̀ láti bi wá, ṣùgbọ́n èmi ò ní ìbéèrè fún yín láti dáhùn. Ẹ lọ sí àwọn ibi yìí. Ẹ jẹ́ kí n kàn sọ àwọn nǹkan tí mo rí láwọn ibi mẹ́wàá yìí.
kí n bẹ̀rẹ̀ láti orí Randle ibi tí mo fẹ́ràn jù nínú Randle museum máa pè ní museum lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tí mo fẹ́ràn jù níbẹ̀ ni ibi ọjà wọ́n níbi kan segment wọn tó pè ní ọjà níbi tẹ́ ti máa gbọ́ sound ó máa dà pé ẹ sí nínú ayé eléyìí ẹ wà nínú ayé àtijọ́ ẹ jẹ́ kí n gbé yẹn lẹ̀ so kò ní jù báyìí lọ Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí ìtàn àṣà àti ìṣe Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àsìkò ní Abinibi ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe ẹ bá mi subscribe ẹ bá mi subscribe